àwọn àlejò ní wá yín ta. láti bó náà ti wá. owó ìnáṣẹ́ NDLEA. o ṣọ́ọ̀bù wọn tó ń sẹ́ṣà NDLEA. sam láti NDLEA wọ́n ní àti NDLEA làwọn ti wà. NDLEA office láti wá. A rí ìtanilólobó pé ẹnìkan nínú ilé yìí ó ń fi egbògi olóró ṣòwò. Ìdí èyí la ṣe wá láti wá ṣe àyẹ̀wò fínífíní pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ ìjọba. Ajá, ẹ padà ni. Mi ò padà o, mo ṣe fẹ́ máa jáde mo ráwọn àlejò tó fi ọ̀fẹ́ rẹ̀ ni. Láti bọ̀ wá ni. Láti NDLEA. NDLEA? Yes. Kí ni wọ́n wá? Ṣé ẹ mọ ilé ẹni tẹ wá ni? Madam, àkókò mọ̀ bí tá a wà ilé Lieutenant Sani Aládìméjì. Ṣé mọ̀ pé òfin ò lọ́wọ́ fẹ́ nìkẹ́ni àfi ká má ṣe ṣẹ̀ sí. No problem. Shame. You don't mind, can I touch?
Mọ́tò sá. Okay. A fẹ́ lọ wo yàrá yín. Ọ̀gá. Confirm, sir. Sir, ma, you are under arrest. Mo gbà yín níyànjú kẹ́ wà ní ìdákẹ́jẹ́ torí ohun tẹ́ bá sọ níbí ó lè jẹ́ àtakò fún ní ilé ẹjọ́. A máa sọ̀rọ̀ òfin àyè gbà wípé kẹ́ arrest àwa méjèèjì. Ẹni tó bá ṣẹ̀ gangan wọ́n lè máa arrest. Èmi ni mo ní. Kéèké
ṣiṣẹ́ òní jùtà kéèké. Oró inú ènìyàn. Ẹ káàárọ̀. Báwo ni? Ó yá yín láàárọ̀ yìí. Mo fẹ́ tètè jáde lọ sí ìkan mi. Ṣé oúnjẹ mi ti lè jà? Ṣé kí n máa ń sá? tó bá sọ pé agbára wà lọ́wọ́ tàwa kí ni a fẹ́ pe agbára tó wà lọ́wọ́ tẹ̀yìn? Agbára wo ni? Agbára tó wà lọ́wọ́ ológun yàtọ̀ sí olóṣèlú náà. Ẹ̀yà wa ṣẹ́ lábẹ́ yín ni. Bẹ́ẹ̀ ni. Kò jọra wọn. Wo bí àwa olóṣèlú. Títí wa ojú ọdún mẹ́rin lọ láti sábà tẹ̀ dìbò fún wa. Àmọ́ yìí agbára tó wà lọ́wọ́ tí ó lọ kọrin kéṣe ni títí láéláé. Ọ̀rẹ́ ló má jẹ́ ká fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ wo èèyàn ń gbé ní mọ̀sán kó mú kíkan sórí ipò tó wà gẹ́gẹ́ bí olóṣèlú ṣùgbọ́n ó yẹ kó lè lo ipò ẹ̀ kó bá gómìnà sọ̀rọ̀ wọ́n ti dá àwọn ẹlẹ́wọ̀n kan sílẹ̀ academy shop pé orúkọ ìyá ìwà ń bẹ̀ ṣé ọ̀pá kéèsì ńlá ló pè mí sí and as a matter of fact tí wọ́n bá bẹ̀ mí ní iṣẹ́ yẹn èmi fúnra mi gan mo ní ẹ̀tọ́ láti ṣe iṣẹ́ yẹn because we are both involved. You know what we'll do? Máa bẹ̀rẹ̀ sí iṣẹ́ yẹn máa bẹ̀rẹ̀ kíákíá as soon as possible and I will make sure we come up with something positive. Nǹkan kan wá ní o ó lè máa wá ní kíákíá. Ìyá yé mi náà nǹkan ìjọba ni kò sí kánjúkánjú rárá àmọ́ kó ṣáà má ti pẹ́ ni. Good. Anyway, you máa mú gàrí. Hello customer, báwo ni? Ṣé ká máa lẹ́nu àbí báwo? Mo ṣe customer ẹ o, mo jẹ́ ẹni tó máa sọ̀rọ̀ jàre. Wọ́n kọ́ mọ́ wá síbí. Ṣé o fẹ́ gbé mi tán ní àbí short time? Abeg comot there, he no want you. Má follow am talk. Hello baby, what's up? Ni mo lè ṣeré fún ẹ gan-an. Mo ready láti kó bèjì lé ẹ lọ́wọ́. Wo? I'm serious. Ọ̀pẹ́ lẹ́yìn yẹn. Kí lẹ mí? Kìlú àbò sẹ̀ǹtì wá pé kí tó wà ń bẹ̀ yẹn. Ilé. Ọmọ wa. Oyún. No kill yourself. Wọ́n má jà sọ̀rọ̀ tó. Àyà. Àdúgbò tó ń wọlé wọlé dáadáa. Ọ̀dà ìgbóbìnrin wa ni ìgbà wọn náà bẹ̀rẹ̀ gbogbo yìí ṣé tó bá tiẹ̀ máa ṣe nǹkan tó tọ̀ sí ló máa dúró ta. Bàbá ti ṣe o. Ó ti ṣe o. Bàbá ti ṣe o. Ohun tó ń bà wọ́n lẹ́rù bàbá ti ṣe o. Ó ti ṣe o. Bàbá ti ṣe o. Ó ti
ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. Olúwa ó ṣeun Olúwa ó ṣeun Olúwa ó ṣeun a dúpẹ́ lọ́wọ́ fún orí náà tó ṣe fún ìdílé a dúpẹ́ pé ọmọ wa ó lọ ó bọ̀ láyọ̀ a dúpẹ́ bó tilẹ̀ jẹ́ pé ibi tó lọ kò wá ṣùgbọ́n a dúpẹ́ gbogbo láyọ̀ àtàlàfíà àwa ń bẹ̀ níwájú ọlọ́run ìlú ẹ̀ má jẹ́ kó ṣẹlẹ̀ sí Àmín. má jẹ́ kó ṣẹlẹ̀ sí Àmín. má jẹ́ kó ṣẹlẹ̀ sí Àmín. má jẹ́ ká rí ibi mọ́ Àmín. iye tó dé ìyájọ́ kò jẹ́ Àmín wọ́n sọ pé Ọlọ́run. lẹ́yìn òkùnkùn kò mọ́lẹ̀ ojú tó rí ibi tí ò fọ́ ilé ló dúró dé ilé ní kojú wa máa rí Àmín. bẹ́ẹ̀ kó ṣe ní fún wa Olúwa kó gbà bẹ́ẹ̀ fún wa. ẹni tí kò ní asthma láti kékeré tó ṣe wá dàgbàlagbà tó wá ní asthma àbí àfiṣe ni. àfiṣe kọ́ asthma máa ń ṣẹlẹ̀ lágbà ń ṣẹlẹ̀ lọ́mọdé a lè kó lára ẹnì kankan. ṣé rí asthma tẹ̀ ń wọ̀ yẹn àwọn nǹkan tó wà lágbègbè wa ló ń fà á jù bíi kán máa sun àwọn nǹkan tó ní kẹ́míkà bóyá bíi táyà wọ́n lè máa sun táyà àwọn adó síbẹ̀ wọ́n á máa fa ìfẹ́ǹsì ní èèyàn ní ìdáná kitchen àpàná stove adúró tí gbogbo chemical bombs tó ń jáde lára ara stove yẹn àpà sínú kán fa eruku ẹ̀ sínú àti gbogbo àwọn eruku tá à ń fi mú kó lójú ọ̀nà káàkiri gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló ń fà á wá lọ á deposit nínú lungs wa ibi tá a ti ń mí a máa dúró díẹ̀ tó di pé tó bá yá àti ní àwa dì níra a tún wá mú kọ́ dání bẹ́ẹ̀ ni asthma ṣe ń wọlé sí mi lára. àmọ́ dókítà ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́yìn sọ yìí ló ń ṣe àkóbá fún ara rẹ̀. àmọ́ ṣé ó ní ìwòsàn báyìí? ó ní ìwòsàn ìròyìn dẹ̀yìn téèyàn bá ti pa gbogbo òfin tó fún yàn mọ́ téèyàn dẹ̀ ń lóògùn èdèdé pàápàá jùlọ téèyàn lè sá fún gbogbo àwọn eruku èéfín nǹkan kan tóbìnrin bá tún dáná kíchìn tó ń dín nǹkan àrípò ní ìhélà lápò àbí kó tiẹ̀ yẹra fún láti fa èéfín àti dín nǹkan sínú téèyàn bá ti ṣe gbogbo yìí tó dẹ̀ ń lóògùn tó ń lo ìhélà. Ọlọ́run fún mi lálàáfíà. Ènìyàn burú. Ènìyàn burú. Kádìjọ́. Ṣé o ṣàgbàgbé nǹkan kan ṣá? Mi ò gbàgbé nǹkan kan àti tó bá ti máa fún mi nǹkan sí. Bẹ́ẹ̀ lè tì í rí nǹkan òun tó ẹ̀. Oliver Twist. School ni mo ń lọ náà. Àfi bígbà táwa ò kàwé rí àbí? Láyé ìgbà tí yín nìyẹn ẹ mọ̀ pé gbà yẹn àwọn èèyàn kì í jorí èdè nísìnyí ayé ti sọ ma sọ́ọ̀tì. Ó ti yé mi pẹ̀lẹ́ mo gbọ́ bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. Oníṣẹ́ lọ nìyàn. So later. Ẹ wà ó náà ti ṣètò ti lọ ẹ kó bá mi fi ẹjọ́ ọ̀fẹ́ ní park now. Okay. Let's go. Ó ti ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n máa fi dín wàhálà mi. Àbí sí i. Wà ó tiẹ̀ kí ló ti sá lọ ọmọ school. Lórí sí àìsàn tó ń ṣe àti Kò yé mi. ṣó rò pé àìsàn á lè sàn ṣá. Ọlọ́run máa wò wọ́n sàn tí dókítà dẹ̀ sọ pé ó níwòsàn kí wọ́n máa lo oògùn wọn dáadáa lóko
ẹ̀rù kàn ń bà mí ṣá. Kí ló ń bá yín lẹ́rù? Ó tiẹ̀ ló wá ṣe. Àdúrà náà ni a máa gbà. Kọ́lọ́n bá mú wọn lára dá. Ibi junction yẹn ni mo ti máa bọ́lẹ̀. Ṣé ti wẹ́ bọ́lẹ̀ bẹ́ẹ̀ náà? Kémi lè lọ wọ mọ́tò. Àwọn kìí ṣe nítorí àǹtí ẹni kì í jẹ́ ẹ̀rẹ́ ní gáràjì. Ẹ̀rí àgbẹ̀ ní skul ni. Ẹ ṣe gan sa. Àbí owó mọ́tò tó máa wọlé skul yẹn náà á dín mọ́. Ẹ ṣe gan sa. Àti níbo lè ní ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sọ. Ṣe bí taba wọlé àmà sọ. Náà ò dá sọ báyìí. Ókè mú bọ̀. Èrò mi ni pé kí a yẹ yàrá tá à ń sùn. Bí a yàrá tá wà ń sìn, ìyá kí mi kúkú ń bẹ̀ kí n kẹ́rù mi lọ sí àwọn dárò. Wọ́n dẹ̀ wà ń bẹ̀. Kí ló dé? Kò sí nǹkan kan mú kan wípé akíla kọ́ lè jọ̀mọ̀ pé wọ́n yàrá pọ̀. Àwọn lo yàrá mélòó ń bẹ̀, yàrá tá wà ń sùn, yàrá tí Bídèmí sọ àti ọmọ. Gbogbo tó kú wà ń bẹ akàn tipa kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ṣé kò ń ṣe torí nǹkan tó ń ṣe ní ìmọ̀ṣẹ́ wọn bẹ́ẹ̀? Wúmi láì bó ṣe máa ń ṣe jàre. À ń sọ̀rọ̀ yàrá wo sọ̀rọ̀ ọkọ̀ tó ń ṣe kí ni méjèèjì ní ṣe pẹ̀lú lára wọn. Wá dùn ẹ̀ kí ni. Kí ni. I love you. I love you too. Mo ní iṣẹ́ tó yẹ kí tètè di lára. Don't see it. I see it. Ó mà ṣe òpin ẹ̀gúnsí ti wá di ohun àìjírí. Èmi olúwádùn mi nínú àkọ́kọ́. Kó má bàjẹ́ dẹ̀ ni mo ṣe. Wọ́n ní ká má ṣèkà. Wọ́n ní ká bá ṣèkà á dọ̀rọ̀. Ṣó wá yẹ ká ṣe oore kó dìbì ni? Máì sì jẹ́ ká rí bí mi. Bóyá ó ní nǹkan tó ń dùn lọ́gbọ̀n mi. Kí ni nǹkan náà tó lè bá mi sọ? Ìyẹn ni ká wá wádìí sí i. Ìwádìí ṣá. Ṣèbí májẹ̀mú ìgbéyàwó ni wípé kájọ máa gbé pọ̀ nígbà tó dùn àti nígbà tí ó kàn, nígbà ìlera àti nígbà ìlera. Wo ìyá aláwìyé, ó ò ṣe fi májẹ̀mú àti ìgbéyàwó sílẹ̀. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó dàbí ìdẹ̀kẹ̀ tó já ni. Àáríṣà àmọ́ kò ní pé ṣíṣà ẹ̀gan ó tún bá sọ̀rọ̀. Àmọ́ ajá tó rí ni tó ń yọ̀ mọ́ ni tó wá rí ni tó ń gbó. Ṣáma, ẹ̀yin òyìnbó, ọ̀rìndé náà. Ọtí bá ń bọ́ ọkàn fáwọn. Ẹ̀rọ ẹ̀ dí pẹ̀lú ara yín ṣùgbọ́n bá mi lè. No problem. Ok. Ó yá káwọ́ fún mi, káwọ́ fún mi. Fún mi lésì ẹ. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Marayeta Sparrow. Ẹ wò mà, ní iléeṣẹ́ wa ń bí a máa ń ṣe ìtọ́jú àwọn ọmọbìnrin, a máa ń ṣara wọn lóge tó jẹ́ pé tán bá jáde tọkùnrin bá rí wọn wọ́n á mọ̀ pé Ọlọ́run bá ló ṣẹ̀dá wọn. Bíi ká ṣe facials, ká ṣe pedicure, ṣe body massage. Sparrow ni wà dé ní a máa ń ṣe massaging gbogbo nǹkan tó bá fẹ́ àǹtí wa máa wò ó wà wọ́n. A dẹ̀ máa ṣe best fún mi náà máa láì. Ẹnu yín dùn gan-an. Iléeṣẹ́ Marayeta yìí yẹ gbóná gan nìyẹn o. Madam, iṣẹ́ tọ́lọ́run fi rán wa ni. Àbúrò mi lójú ìbí fún mi. Ó ní bí ìlòhùn ti máa ṣe facials o.
most especially tí wọ́n bá tẹ̀ fẹ́ ṣe bóyá àwọn manicure pedicure and all that oníbí ló máa wà. Ó wá sọ fún mi ó ló ní treatment kan tẹ máa ṣe fún àwọn èèyàn tó jẹ́ wípé téèyàn bá fẹ́ kí cream tóun lò kó ṣiṣẹ́ dáadáa lára òun. Ó ní téèyàn bá fẹ́ jẹ́ kó jẹ́ pé kára òun máa glow kára òun kó má ní any wrinkles kankan tó jẹ́ wípé tó bá rí èèyàn báyìí kódà kéèyàn tó pọ̀ mọ́ 60 years wọ́n á rò wípé bóyá o ṣẹ̀ṣẹ̀ wà ní 30 ni ìdí tèmi ṣe wá nìyẹn o. Ẹ wá máa wọ̀ wọn cream táwa máa ń ṣe rí àwa ò kí máa ń mix cream ẹ mọ̀ pé àwọn ẹlòmíràn ọ̀ cream tó máa ń ṣe bíkọ́ máa fò ní battery sí you imagine wọ́n tún máa fi relaxer tó fi ṣe irun wọ́n tún máa fi sí. Madam irú èèyàn kan bá lo orú ẹ̀fọ́ báwo lè ṣe fẹ́ kára wọn rí definitely ara yẹn máa bàjẹ́ lọ́jọ́ alẹ́ kò ní wúlò fún ọ àwa ò fẹ́ ṣe bí gbogbo cream tí máa ṣe fún yín ẹ máa fojú ara yín báyìí ẹ máa fi máa ṣe the best fún yín ẹ jẹ́ ká lọ mà. Hey, Marayeta ẹni yìí ti dùn jù. Ẹ wo mà ẹ jẹ́ kí n ṣíná tí n bá ṣe ẹ mọ̀ pé iṣẹ́ ló ń sọ̀rọ̀ ẹnu kọ́ ló ń sọ̀rọ̀ mà ẹ jẹ́ ká lọ. Ṣé kò ti yá sí? Ó ti yá ẹ má bọ̀ mà. Ṣé ẹ ti pé lè ṣe wà kí n ṣe fọ́rọ̀ ẹ̀yìn tó ẹ jẹ́ ká lọ. Ẹ má bọ̀ mà. Hello. Mo ti wọ́n náà gbá yín báyìí. Oh, believe me, Abi. I want butter. No, I'm boiling it. All right. Yeah. I shouldn't carry that. Dúpẹ́ lọ́wọ́ náà. Ṣé kò sí problem? Àtọ́ lò ó. Kò sí problem. Ṣé wàá okay? Báwo wà ní gbogbo nǹkan? Ṣé o gbọ́dọ̀ mọ́ mi ṣá? Máa ń gbóòórùn wọn dáadáa. Ṣì ní fóònù nọ́mbà mi lọ. Ọmọ ọdún máa ṣẹlẹ̀ ó yẹ kí n lè ṣe nǹkan fún ẹ ní ọ̀la. Òrọ̀ rẹ̀ náà ni mo ní jẹ́ ń bá sọ. Máa wọlé send account details of lóṣù nọ́mbà mi. Máa ṣe nǹkan fún ẹ. All right. Báwo ni? How are you? Báwo ni? Ó yà mí lẹ́nu mú èrè yìí. Báwo? Kí lẹ wá ṣe nínú ọgbà yìí? Actually mi àti àwọn ọ̀rẹ́ mi wá ṣe nǹkan ní ìlú yìí wọ́n rò pé kò ní dàbí nǹkan wá kí n má yọjú sí ẹ. Èmi náà rò bẹ́ẹ̀ mo rò pé kò lè jẹ́ nítorí tèmi lè ṣe wá sínú ọgbà yìí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì ló gbé yín wá. Báwo ló ti ń sọ̀rọ̀ báyìí pété mi ó yẹ kó mọ̀ pé wọn náà ó ṣe pàtàkì tó nǹkan tó lè gbé mi kúrò nílé mi kí wọ́n á wú ẹ láì jẹ́ kí mo fẹ́ ṣe wọn kan nílùú rárá yẹn. Ẹ ṣe tiwa. Túnjí meet captain Ọládìméjì ọkọ ẹ̀gbọ́n mi. Túnjí Bello ọ̀rẹ́ mi nínú ọgbà yìí. Ok ọ̀rẹ́ ẹ ní campus. Báwo ni iṣẹ́ bí ti ń lọ dáadáa? Ìwé ńkọ́? Ẹ̀kú iṣẹ́ pẹ̀lẹ́ ọlọ́run á fún yín ṣe. Anyway ẹ̀jọ̀ mo fẹ́ rí ẹ fún ọ̀rọ̀ kan ṣé wàá lè fún mi. Hello, mo fẹ́ràn ẹ̀ gan ni ìdẹ́gbẹ́ púpọ̀ sí ọwọ́ àwọn ọkùnrin tí wọ́n ní mọ iye ẹ̀ mo ṣe nǹkan fún mi o ṣáà tẹ̀jú mọ́ bí ẹ̀ dáadáa nǹkan kíkọ tó bá wà nídìí láyé ẹ̀ sọ fún mi bẹ́ẹ̀ nǹkan kíkọ tó bá nídìí mo sọ ọgbà ọlọ́run ká ok alright máa bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n ẹ̀yà ọ̀rẹ́ méjì mo kàn nífẹ̀ẹ́ ọmọ yìí ní ìṣàkóyè mi. Ọwọ́ wá ní ìfẹ́ òjijì báyìí. Ká tó ṣe bó ṣe rọ́wọ́. Mi ò ṣe rí lóòótọ́ àwọn ọmọ ìkéré yìí wọ́n ṣe máa ń dàgbà òye yẹn. Wọ́n ti gbé wọn rí tínrín ọ̀tẹ́lẹ̀. Wọ́n ló fi sọ ọdún. Ẹ̀wà ẹ̀kọ́ bújọ ni tó jáde báyìí. Ṣé nígbà tó ń tẹ̀lé dáadáa ni wà tó wá sí ọ̀dọ̀ wa tó wá sí lọ́dọ̀ wa yẹn. Ọmọ yìí ti tọ́jú. Ó ti léwájú. Jẹ́ sọ fún ẹ, ó lè jẹ̀gbọ́n ẹ lọ. Ọlọ́run. Anyway, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kí èèyàn rí obìnrin ní òkèèrè kó dẹ̀ kó tibẹ̀ kó nífẹ̀ẹ́ àmọ́ ti àbúrò ìyàwó ẹ̀ ó ní bá. Lọ́nà o. Ẹ̀gún kan wo ẹyẹ òkè lásán ni ẹ̀rọ ò lè fò débi tí ó pẹ̀yẹ àgbàdo inú ògò ni
ó ti wá di àwọn ọmọdé pàdé yẹn báyìí. jẹ́ ẹgbẹ́ kan fún ẹ tó mọ̀ adìyẹ tí ó smart nìyẹn àti adìyẹ tó bá smart dáadáa tó bẹ̀rẹ̀ sí ṣáàgùn yẹn tó ṣá tó ṣá débi kan ìgò asán tí ó bá tún relent tó tún continue àti máa ṣà lọ tó ń ṣá gbéra ìgò bá fọ́ gbogbo àwọn àgbàdo yẹn ló máa dà sílẹ̀ báyìí ìkọ̀ọ̀kan báyìí ládìyẹ máa mú wá jẹ tán pátápátá gbòrògbòdò bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹkùn èmi nìyẹn. ọ̀làdì méjì ẹkùn tí ó jẹ́rọ̀ kàtì. mo ti gbọ́ tiẹ̀ I can understand but ọ̀rẹ́ mi àbúrò ìyàwó ẹ̀ lọ́wọ́ mo jí kó lọ mo ti gbọ́ ó máa pọ́n ẹ̀mí. mo ti gbọ́ ọlọ́run àlọ́ bẹ́ẹ̀ ó máa pọ́n ẹ̀mí. mo ti gbọ́. ìbejì ibo ló ti ń bọ̀ níjà. ǹjọ́ ló dòrò olùṣàgùtàn. bí ti ń pe aago ẹ látẹ̀kọ́ ò tiẹ̀ gbé wá tí ẹ bá mi sọ kí mo pàlàáfíà lọ wà. ṣé tí o máa ń drive o máa gbé kọ́ọ̀lù o mọ̀ pé tí o máa ti ń drive kò lè jẹ́ máa lo fóònù rárá. ọmọlúwàbí òun lásìkò tó ń rìn yìí o. ẹ ṣé ọmọlúwàbí máa ń jókòó sórí chair ní sitting room ní àsìkò tí wọn náà wà tó wà yàrá kó lè kó wá kó máa sùn. nígbà tí kò mi ò tí ì wọlé wo ni mo fẹ́ kí n máa sùn. ṣé mo ti dé ènìyàn burú ènìyàn burú tàdíjọ́ ṣe bí ẹnìkan káwé ní tí yóò sunkún ẹni kákọsẹ̀ bí ẹni ṣubú káwé ní tí yóò ṣe ní pẹ̀lẹ́. Ènìyàn burú. Gbogbo wa ní ṣòro owó. Ẹja bá dé sọ lódò àwọn ètùtù. Ká má gbogbo fún wa. Ṣorí mẹ́sẹ̀jì tí orí. Ká má ṣàwáwí àbúrò ẹ̀ ló fi ṣọwọ́ sí. Ṣé ó wá lè jẹ́ wípé Bídèmí àtọkọ mi ní nǹkan papọ̀ ni? Tí ì lè sọ báyẹn sí. Àfi tá a bá rí èsì tí Bídèmí dá padà fún. Àbí tá a bá gbá àwọn méjèèjì mú báyìí. Èyí tún lé o. Ṣé ọkọ ẹ ti mọ̀ pé o ti rí mẹ́sẹ̀jì? A ti mọ̀, ṣèbí a ti wo orí aago ẹ̀, àmọ́ èmi ò bá sọ kankan. Nǹkan tẹ̀mí ń rí i kò dàbí pé wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Ọ̀rẹ́ mi kí ni wọ́n ṣe? Ṣorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ó lè da ẹbí rẹ̀. Ṣé tí mo bá gbà ẹ́ nínú ṣé wàá tẹ̀lé? Wàá tẹ̀lé. Kíyàn gbá ìwọ̀n lè mú ọ̀rọ̀ tó kíyàn tẹ̀lé. Tọ́lá ní tẹ̀lé. Dọ̀ní, màá fẹ́ kó ní sùúrù tó pọ̀ gan. Kó fi rírí iṣẹ́ aláìrí títí dìgbà tó máa fi gbá àwọn méjèèjì mú. Àmọ́ màá fẹ́ kó lọ tọ́jú ara ẹ̀. Gbogbo ibi tó bá ti lè rí àlàáfíà pátápátá ni kó wá lọ. Ọlọ́run á dẹ̀ fún ẹ rí. Ṣorí nǹkan tó wà lára ẹ̀ àlejò lásán ni lágbára Ọlọ́run. Ọlọ́run bá wa mú kúrò báyìí. Má ṣe o, àmín. Má ṣe o. Ọ̀rẹ́ mi kan ló sọ wípé òun gbọ́ nípa hospital kan l'Amẹ́ríkà. Ó ní wọ́n mọ̀ nípa ètò asthma púpọ̀ jù. Ó dàbí mo ṣe wà yìí passport mi gan ni wà báyìí. Báyìí ní passport mi báyìí náà máa bẹ̀rẹ̀ sí ṣètò fún sísà mi nìyí. Àmì o.
Cocaine leléyìí. Cocaine leléyìí gbọ́lẹ̀ ti rí. Ṣé dẹ̀ jẹ́ lójú kan tó sọ? Ó dá mi lójú bí báwo. Ẹ fẹ́ ní mo mọ difference láàrin àfihàn àti òǹkọ̀dé. Iṣẹ́ tí mò ń ṣe nìyẹn. Ṣọlá, mo fẹ́ kó ṣe rẹ̀. Kí ni? Tó yọ lọ́n. Ọ̀rọ̀ tá à ń sọ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ bí ilé ni ìfẹ́ kẹ̀dá ọlọ́run kọ̀ọ̀kan gbọ́ sí. Torí pé ọ̀rọ̀ wà lórí ẹ̀, mo máa ṣàlàyé fún ẹ later now. O ṣe gan ni. My sister. My sister. Mo ti gbọ́dọ̀ mi síbi ẹ̀. Ibi tó fi sí náà ni. Ibi tó fi sí. Ilé kúlé tó wọ́n bò kú lójú. Ìtọ́jú wà wọ́n lójú. Wá jẹ́ kí n sọ̀rọ̀ nǹkan fún mi. Tójú bá rí ẹnu gbọ́dọ̀ sọ. Olúgbọ́ yẹn. Èmi Túnjí ni sà. Ìwọ Túnjí ló kàn pẹ̀lú orúkọ ẹ̀ ó bọ́ Yorùbá ni mo ní láti bò òun ní wọ Túnjí ṣé Túnjí ló ń gbé ni. Bídèmí ni mo bẹ̀rẹ̀ sà. Bídèmí láti school. Ọ̀rẹ́ ni mi láti school. Ṣé Bídèmí ò jíṣẹ́ fún ẹ? Rárá sà. Bàálẹ̀ kúrò ní school finally. Jẹ́ta ni sà. Same jẹ́ta. Jẹ́ta yẹn náà ni sà. Just one day ló wà láàrin ẹ̀ sẹ́ni right? Yes sir. So o ò rí nǹkan mi fò yìí o ju pé ẹ̀ tó rí ń jẹ́ta o tún wà bọ̀ lé ni. Kí ló máa ń ṣe ìyẹn ọmọ ìwòye náà? Ṣé gọ́ọ̀ṣọ́ ẹ̀rọ kó sọ fún ẹ pé nǹkan tí Ọlọ́run fún mi ní ọpọlọ mo gbọ́dọ̀ tó dáadáa kí n wò pé nǹkan tó yẹ kí n ṣe nígbà tó yẹ kí n ṣe lélẹ̀. Àfi kí n máa ronú bí ẹni tí wọ́n bìrà náà rárá bí àwọn ọmọ tí àwọn wàlẹ̀ àṣírí ọmọ àwọn ọmọ járàbùkà. Tí bá ti jẹ́ yọ́n kí ní báyìí wo bó ṣe dress okùn tí wọ́n fi so ṣòkòtò ní ilẹ̀ Yorùbá wọ́n máa ń wà náà ni wọ́n ń dangle like that wọ́n dangle. You look like a fool to me. Ṣé ọpọlọ ẹ kò yẹ kó sọ fún ẹ pé ìwé tí wọ́n rán mi ní school ni mo yẹ kí n lọ kà? Kó wá rò pé àwọn ẹgbẹ́ do you know ó máa gbogbo àwọn applications tí wọ́n gbé kalẹ̀ tí ó ń rò gbogbo ayé computer wise àwọn ẹgbẹ́ àwọn náà ń formulate gbogbo àwọn kìnìyàn tá à ń lò ẹ̀yàn ní ronú bẹ́ẹ̀ àti kẹ́kọ̀ọ́ ònú gbọ́dọ̀ gbogbo ọpọlọ tí ẹ kò ní ti kò sí òrùngbọ̀n. Sorry, life yín mo pity yín gan in generation because I'm sure that after your generation you too máa wá hours you too máa wá lẹ́yìn yẹn ayé máa bàjẹ́ ni wọ́n máa sọ ayé di Sodoma Gomorrah ni straight. Fẹ́gbọ́ let me warn you just máa tún rí MB ṣé wọ́n fi tọ́pù ìpòtòkì ó wọ́n wọ́n á help life ẹ̀ wọ́n bẹ fa ogbó orun wọ̀nyí wọ́n á fa ogbó orí ẹ̀ pẹ̀lú bleed tó bá dẹ̀ yà ẹ́ lórí lọ́ọ̀kẹ́rin torí ẹ bá ń smooth ẹ lè máa yà lórí má jẹ́ kí n tún rí ẹnu lé mọ́ tí n bá tún rí ẹnu lé kó tó máa fojú ẹ̀ yìí ò ní láìpẹ́ lóko fàyẹ́ntà capiche kàyé tíkẹ́
anything. Bo generation táwa wà. Apart from mo jẹ́ African man, mo gbọ́ èdè oríṣiríṣi nínú ìlú mi, mo tún gbọ́ ń ta. Mo sọ Lárúbáwá. O mọ̀. German language. O mọ̀. Mo sọ èdè àwọn aráàlú wa, Akwa Ibom, Ibibio, o gbọ́. So, kí á lè ń kàn school? Ṣe history at all. Selected the rabbit. This is compulsory. Ronú. Oh, chance mo lè fún ilé ní tí mi ní fi ṣe ká fún ẹni pé kó máa lọ láyà tàlàfíà. Má dé jẹ́ rí ẹbí mọ́ one. Then gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ọmọ ẹ̀ again. Máa lọ láyà tàlàfíà. If I see you again, that's the end of your life. Jáde kúrò nílé mi sọ. If I change my mind. Ó dàbọ̀ sí basic life ẹ̀. Need tweet. No score. Idiot. Wá bídè mi. Ṣé 2 years MB? Ó làwọn boys wá. Ìyá aláṣẹ. Ṣé ẹ ti ṣetán ni? Pẹ̀lẹ́. Tó ṣe kan tó máa ṣe bí pa mí. Kò dá mi lóòjọ́. Bídèmí, jọ̀ọ́ bá mi lọ sínú yàrá mi kó lọ mú ìhélà mi wá. Ṣé wàá òkè ṣá? Ẹ bá ẹ sọ̀rọ̀ kí ló ṣe yín? Ta ló wà lẹ́? Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí ìbá. Ẹ wojú àṣebí. Ẹ wojú àṣebí. Ẹ wojú àṣebí. Òṣìkà gbàgbé ọjọ́ àti sùn. Ẹ wojú àṣebí. Lóòótọ́ náà ti bá mi sọ àwọn lérò ọkàn tí n bá fẹ́ obìnrin mi báyìí ó ṣeé ṣe kó máa gàba lórí àwọn ọmọ tí mo bí sílẹ̀ àti gbogbo dúkìá tí mo ti ṣiṣẹ́ fún tí ó dẹ̀ mọ bó ṣe wà. Kó má lọ dàbí pé ọbẹ̀ dùn tán àdàmú wa bù. Mo wá wò pé tí bá máa fẹ́ ìyàwó kan ó má jára ta kó jára lé. Ara lé báwo? Ara lé Bídèmí. Bídèmí èwo? Bídèmí ọmọ àbúrò ìyàwó mi. Bídèmí títí wa. Bẹ́ẹ̀ni. Èèmọ̀ rẹ o. Èmi tí ẹ wá rí gẹ́gẹ́ bí ìmọ̀. Mi rí gẹ́gẹ́ bí ìmọ̀. Ìdí ni wípé àṣà wa fàyè gbà, ẹ̀sìn wa náà fàyè gbà. Ṣùgbọ́n tí ó ń kọ mí lóminú ń bẹ̀ ni tí àwọn ará yìí máa sọ sí wa lára. Ẹ wò ó, omi inú nìkan kọ́ ló máa kàn wá o, ó máa kàn wá lómi ìta pàápàá. Àmọ́
ọ̀rọ̀ kan tí mo rí dìmú náà ọ̀rọ̀ ẹ̀ òun ni tàwọn ọmọ gbogbo wa la mẹ́yìn obìnrin tó bá di ọ̀rọ̀ owó jíjẹ dé àtàbọ̀mọ́ àtàbẹ̀gbọ́n àtàbàbúrò ìyàwó míì tó bá wọlé ó ṣeé ṣe kó máa jowú pẹ̀lú àwọn ọmọ yẹn ó dẹ̀ lè ṣe báṣabàṣa ó lè ṣe àwọn ọmọ yẹn báṣabàṣa débi pé a lọ affect gbogbo dúkìá tó ń filẹ̀. dúkìá. bẹ́ẹ̀ ni. dúkìá. nǹkan tí mo rí ọ̀gá níbẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ṣe tún sọ yìí náà fún ọkọ èmi náà tún lọ bá kùn nígbà tẹ́ dárúkọ oní dúkìá yìí gbàtà tí ní kò lòdì sí àṣà wa tí ó dẹ̀ lòdì sí ẹ̀sìn wa jẹ́ ká ẹrù dáadáa. àmọ́ kò síbi kan tó dẹ́ kò sí ibi tó le ní ó ní tí ọmọ wa gangan bí dèbí fún rẹ̀ àdàfún. tá a bá ba sọ tó bá gbọ́ a jẹ́ pé bọ́lá ń ṣe kọ́ nìyẹn àmọ́ tó bá lóun ò gbà á lè fọ́sẹ̀. láíláí ká má ro ni Paul wí àlá tí ò lè ṣe ọkùnrin tẹ́gbọ́n mi ti fẹ́ rí. ẹ̀gbọ́n ẹ̀ náà wà dá tí ó bá kí n ṣe pé bóyá ẹ̀gbọ́n ẹ̀ ṣe bó ṣe ṣe yìí di a lè fi rọ̀rọ̀ yìí lọ ẹ̀. ìyẹn já sí wípé tí bàbá mi bá dàgbà tó bá rí ibi àgbà rí àbúrò wọn lè fẹ́ yín. àdéhùn àgbà orí tọmọ ìtòyé mi gbà dúró náà sórí ìtọ́ àwọn ọmọ yẹn ni mo fẹ́ kó o rò táwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ó ní mo fẹ́ kó o rò nítorí pé tó o bá ro táwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ìyà máa jẹ wọ́n tó máa pọ̀ jù nígbà tó ọkọ ẹ̀gbọ́n ẹ̀ tó bá lọ fẹ́ ẹlòmíì wá tó wá jókòó sílé tó bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ tí ìwọ́n dẹ̀ láǹfààní àti jókòó tí nǹkan ẹ̀ tó ní lọ́ọ̀bì kankan tó wá fílẹ̀ fàlàtà ń ta torí ẹ̀ sọ̀rọ̀ ni. Màmí nígbà tí ẹ̀gbọ́n mi wà láyé mò ń tọ́jú àwọn ọmọ wọn ìgbà tí wọn dẹ̀ sí láyé mọ́ èmi náà ni mo wà pẹ̀lú wọn tí bàbá wọn bá dẹ̀ rò pé wàhálà àwọn ti pọ̀jù fáwọn kọ́kọ́ wọn wá síbí báyìí. àmọ́ eléyìí ta fẹ́ ṣe kò lòdì sófin kò lòdì sáṣà. tí ò bá lòdì sófin kan Màmí mi ò rò pé ẹ̀yin ló yẹ kẹ́ máa sọ gbogbo nǹkan tẹ́ ń sọ lẹ́nu yìí ìgbà tí ọkùnrin yẹn dé tó ń rojọ́ fún yín kò yẹ kí kó sọ̀rọ̀ jálẹ̀ bọ́kẹ́ tó lè dànù. Màmí kí lẹ fẹ́ káwọn èèyàn máa sọ nípa wa. nítorí ó ṣí ọmọ tó ní làákàyè ni ó ní làákàyè inú mi dẹ́dùn bó ṣe sọ̀rọ̀ àmọ́ ṣó wá rí àwọn tó máa fojú burúkú wò wá wọn ò ní pọ̀ rárá wọn ò ní tó nǹkan níbi àwọn tó máa fojú rere wò wá torí ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn kò yẹ ìyá ẹ ti sọ̀rọ̀ tán ó ní kò lòdì sófin kò dẹ̀ lòdì sáṣà lóòótọ́ dẹ̀ ni ìfẹ́ tí wọ́n ní sí àǹtí ẹ̀yẹn ni kò transfer sórí àwọn ọmọ yẹn kí ìyá má bàa jẹ wọ́n ó ní opportunity láti wà bẹ̀ láti tọ́jú àwọn ọmọ bẹ́ẹ̀ nothing wrong kò sí lọ́dún wọ́n ṣẹlẹ̀ tó gbé opportunity àti lè tọ́jú àwọn ọmọ yẹn òun ló délẹ̀ yìí. àìlówó lọ́wọ́ bàbá ìjáyà lọ́rọ̀ kan ṣá ọkọ ẹ̀gbọ́n ẹ̀ làwọn ẹbí ẹ̀ fẹ́ kó fẹ́. kí ló tún fẹ́ fààyọ kọjá èyí tó ti ṣàlàyé sílẹ̀ yìí. èmi náà ní èrò ọkàn títí mi kò lọ títí lọ́rọ̀ tó wà lẹ́yìn má gbàgbé pé mo sọ fún yín pé nígbà tí ẹ̀gbọ́n mi wà láyé ó dúró ti ọmọkùnrin yìí nígbà ìṣòro kí wá lè rẹ̀ lẹ́yìn ìgbà tó kú tán nígbà tí àwa ẹbí ẹ̀ àbá lè jèrè gbogbo iṣẹ́ tó fi sílẹ̀ èmi àti ẹ̀ ò lè fẹ́ra wá sílẹ̀ tá bá ti wà nílé a máa dín rere wa kù bó tá bá ti padà sí school èmi àti ẹ̀ ní. Abídèmí omi ló ń kan mí ṣó mọ̀ pé ọ̀rọ̀ pọ̀ tá a ṣe máa sọ ọkọ mi jẹ́ ká máa lọ ní. lébo. ọjọ́ ẹ̀ náà.
àwọn òbí mi ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ti gbọ́ mo ti ṣetán láti fẹ́ yín àmọ́ mo kàn fẹ́ jẹ́ kí ẹ fi mí lára balẹ̀ díẹ̀ ni because ó ṣàjòjì díẹ̀ lára mi àmọ́ kò kí n ṣèwọ̀ torí pé mi ò rí rẹ́ẹ̀rí ó túmọ̀ sí pé kò ṣẹlẹ̀ rí mo kàn fẹ́ kẹ́ fi mí lára balẹ̀ díẹ̀ ni. Kò sí wàhálà ṣàbúrò anything tó máa fẹ́ kí n ṣe fẹ́ tó máa ṣe fẹ́ ọ̀ ṣé ọmọ wálé ṣá. Màmá wálé bọ̀wọ̀ kò lè jójoojúmọ́. Kò sí wàhálà tí bẹ́ẹ̀ ti pẹ́. Kò ní pẹ́. Mo ti ní kọ́ bá mi tún yàrá òkè ṣe àwọn boys mi so that èmi àti àlejò máa sùn síbẹ̀. Ṣáwa méjèèjì. Àwa méjì náà. Ẹ má jẹ́ kí ìyẹn tí ìṣẹ̀lẹ̀ báyìí ẹ jẹ́ kí n ṣì máa sùn sí yàrá àǹtí mi náà. Ok, ìgbà orúkọ àlọ́ sí. Ìrọ̀lẹ́ yìí. Ok, ṣé wàá bá mi sóúnjẹ lẹ́kọ̀ọ́ ìbọ̀ṣà? Ok. Tó bá dín ní yàrá mi wá owó ìtẹ́gùn yẹn mo fi 100,000 naira kan lẹ́fẹ̀ẹ́. Kí ni kí n fi ṣe? Ọlọ́wọ́ ló lè fi ṣe ìwọ lónìí. Ẹ ṣé. Dúpẹ́ rẹ ni wọ́n náà ti ń gbádùn ìyàwó nìyẹn. Mo fẹ́ sáré jáde lọ sí ìmọ̀ àgbà àdéṣà ṣùgbọ́n kí bá bẹ̀. Okay. Ṣé báwọn ìyàwó lè ṣe máa ń gbádùn ni? No. Show up here. Show money. Fẹ́ mọ̀ pàdé. Ọmọ tí wọ́n á fi ṣọ́ọ̀bù ní chemist tí mo tàgbọ́n poison just common to fight we are 10 people. Tí wọ́n á gbọ́ sure plus extra plus ẹ̀gbọ́n yìí o. Wọ́n bọ̀ tó ń lọ. Bó ṣe máa ti bá kò fi ẹ̀gbọ́n 10 bill lónìí gbàgbé. Kò mí nà. Jọ kí lóògùn yẹn ṣe ná? Oògùn poison ni poison tẹ̀ pé máa ń pa àwọn pets àwọn animals wọn ni. Ṣùgbọ́n oògùn yẹn ibi tó burú dé ni pé tó bá ti ní ìdè báyìí pẹ́rẹ́ tàbí fi ọ̀nà sán ọ̀hún lédè. Kí ló lóun fẹ́ fòògùn yẹn ṣe? Ajá àwọn kan tó ní ojú àdìgbò níbi kan nígbà tó fẹ́ pa àwọn jẹ tí òun sáré gba míso tó fi. Ìbílẹ̀ gbọ́n yẹn. Téèyàn bá lo oògùn yẹn ńkọ́? Bébí báwo ni? Ṣùwà. Má bínú pé mo fẹ́ mú ẹ rántí ohun tó ti kọjá. Ọ̀rọ̀ àǹtí ẹ̀ ni mo fẹ́ bá ẹ sọ. A fi gbà kan gbàgbé a kàn gbà fọ́lọ́run ni. Jọ̀ọ́ lọ́jọ́ tó máa ṣaláìsí yẹn báwo ló ṣe ṣẹlẹ̀ gangan? Ṣé kò sí? Kò sí nǹkan kan mo ní ìwádìí tí mo ṣe lórí ẹ̀. Lọ́jọ́ yẹn wọ́n kàn pè mí pé kí n bá wọn mú ìyẹn láwọn wá ni mo dẹ̀ mú fún wọn kò ju ìṣẹ́jú kan sí kejì lọ bí kinní yẹn ṣe gbé wọn lójijì wọn wọ́n dẹ̀ ṣubú lulẹ̀. Ṣáwá lè sọ pé nǹkan tó ń ṣe wọ́n yẹn ló ṣokùnfà ikú wọn ni. Ikú ò ní pa ni kó má mú sábàbí kankan dání bí wọ́n ṣe kófìrí kinní yẹn náà ni wọ́n pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni mo dẹ̀ mú ìyẹn láwọn fún mi even ìyẹn láyẹn gan tuntun ni ọkọ wọn ló rà fún mi àmọ́ àṣà gbogbo ipá wa bó lọ́jọ́ ṣe dé nìyẹn. Ẹ ṣó ṣe wá lè rí ìyẹn látọ́lù lọ́jọ́ yẹn kankan. Ó ti pẹ́ o ọjọ́ kan tí mò ń tún inú yàrá ṣe ni mo rí last bọ́ mi ò lè sọ bí tó wà báyìí. Ṣé bí o mú kúrò nínú yàrá yẹn? Mi ò rò bẹ́ẹ̀. Jọ̀ọ́ bá mi wo yàrá tọ́lọ́n bá jẹ́ kó rí mo wá fún un. Túnjí kí ló ń ṣẹlẹ̀ gangan má fi mí sínú òkùnkùn. Bídèmí gbogbo nǹkan tí mò ń ṣe ló lálàyé màá dẹ̀ ṣàlàyé fún ẹ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n jẹ́ kí n bá débì kan náà. Ok. Eléyìí ò kì í ṣe ìlera lásán. Májèlé wà nínú májèlé olóró gidi ni. Ó jẹ́ wípé èèyàn ò gbọ́dọ̀ lo ìyẹn láì mọ́ nìyẹn o. Nǹkan tẹ́ máa ṣe ni wípé ẹ ní láti lọ rí mọ́lẹ̀. Ṣùgbọ́n ṣé
máa ṣe bó ṣe rí. tẹ bá dẹ̀ rí mọ́lẹ̀kùn ẹ fọwọ́ ní dáadáa. máa ṣe bó ṣe rí. ó ṣe kàn. Káàsán sá, wọ́n fẹ́ rí ní àgbà wa ní sá. Ẹ ní sùúrù náà. What are you doing here? Answer them, sir. Mo ń gbọ́ yín. Ìròyìn kọ̀ wá wípé ẹ lọ́wọ́ nínú ikú ìyàwó Indomie nínú. Mr. Man, abẹ́ta kò cooperate pẹ̀lú wa. Ní gbogbo orí ìlà. Oró inú wọn ojú ta kéèké lọ, àkéèké.